ibriate she don't go clinch anybody máa wò ó tiẹ̀ ṣé àwọn èèyàn ńláńlá tó yẹ kó wà pẹ̀lú ẹ̀ ní ibriate ṣé àwọn èèyàn ńláńlá tó yẹ kó lọ bá ya fọ́tò ní everybody ti ya dànù ṣé bí àwọn Yorùbá máa dó sórí TikTok wọ́n máa dájọ́ mẹ́bàdìẹ ìyábẹ̀dìẹ mẹ́bàdìẹ ṣáà ti rí kankan nínú ẹnu lásán ní Yorùbá ní ẹnu toothless dog ni wọ́n ṣáà ti rí èèyàn kankan ó pè wọ́n. ẹ̀yin tèmi Lizzy Anjorin ó ti sọ̀rọ̀ nípa insecurity tí ó wà ní orílẹ̀-èdè wa ó sọ̀rọ̀ nípa rẹ̀ o ẹ̀yin tèmi ó tún wá sọ wípé Ìyábọ̀ Òjó ó pẹ̀lú àwọn báńdíìtì ọ̀hún ó ní wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ ni o ẹ̀yin tèmi ṣé lóòótọ́ ní kíní yìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin nǹkan tí ó tiẹ̀ ṣẹlẹ̀ tí ó fi sọ bẹ́ẹ̀ tó fi sọ ọ̀rọ̀ yìí jáde. àti èèyàn kankan kó confront Ìyábọ̀ pé ó yá òkú Mohbad ibo ló bá dé àti èèyàn kankan nínú rẹ̀. ikú ló pa àwọn o Ṣẹ̀rífátù Adéọ̀ṣun ọ̀run ti fi kú ọmọdé ẹ lórọ̀ ọ̀run ti fi kú rèwerèwe ó ti fi gbẹ̀mí ẹ o ikú ti pa ẹ o olórí burúkú àwa lábáyé kó wọn lọ bẹ̀. àwọn ọmọ ọlọ́mọ tẹ̀yìn pa lọ́dà Gistlover ṣèjọba dáhùn sí. àwọn ọmọ ọlọ́mọ tẹ̀yìn pa lọ́dà Gistlover èwo níjọba rí ṣe sí Mohbad tí Ìyábọ̀ Òjó pa èwo kí ni ìjọba rí ṣe sí. èwo aṣẹ́wó èkó tàtòdó polówó yìí tó kú sínú ilé ẹ̀ gan wọn ò rí nǹkan kan ṣe sí ká má ì tí sọ àwọn ọmọ ọlọ́mọ tán kó lọ sínú igbó. èyí tó ṣẹlẹ̀ ń dùn mọ́ta tí gbogbo ayé rí fídíò kí ni ìjọba rí ṣe sí kí ni wọ́n rí ṣe sí kí ni wọ́n rí èyí tó ṣẹlẹ̀ ní dùn mọ́ta tí gbogbo fídíò ẹ̀ wà ńlẹ̀ kàkàkiri. àwọn ọmọ tẹ àlẹ́ǹjì lọ́nu igbó fúnra yín tẹjọ́ ń play political game ojú gbogbo yín ajá ojú yín ajá ọ̀nà ọ̀kọ́run máa gbà wá lọ́wọ́ yín. Màmí Núrà ìdájọ́ Ọlọ́run ju tèèyàn lọ Ìyábọ̀ Òjó apààyàn Ìyábọ̀ Òjó olè má ta nǹkan ní ẹ̀ o project tó ń ṣe lọ Nàìjíríà máa ṣe lọ kí ni mo sọ fún yín má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì bá ẹ wò Ìgbò ò dáwọ́ project o Haúsá ò dáwọ́ project ẹ̀ dúró má dáwọ́ project ẹ̀ dúró o má dá dúró má dá dúró máa ṣe lọ mọ́tò ló fẹ́ rà ilé ló fẹ́ kọ́ máa kọ́ lọ ilẹ̀ ló fẹ́ rà dáwọ́ ilẹ̀ kó pé kó gba dọ́kúmẹ̀ntì kó lè ṣe fẹ́ǹsì yìí ká in the next few years o lè má ròyìn ọ̀fẹ́ yẹn láti ra arú ẹ̀ mọ́. ta ló sọ pé wetin concern Naira Marley and Bandit ṣe nǹkan tó ń ṣe lọ ó máa tó dáa ìgbà la fẹ́ ṣe election when is our next election ìgbà la fẹ́ ṣe next election nígbà wo nígbà la fẹ́ ṣe next election in the next few months ṣó pé wọ́n yẹ ẹ̀ mọ́ ni kò pé yí ẹ̀ mọ́ few months ni few months ní ibriate few months ló kù ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ àti hàn kókó ni wípé ẹ lọ́wọ́ rẹ̀ bọ̀ àwọn ọmọ tí fídíò ẹ̀rọ gbàjọba wọ́n máa da gbogbo ẹ̀ lójú èmi ni wípé bàbá olórí Indomie àbò ní kàkí ìlú tó bá fẹ́ ṣe kínní kọ́ ṣàmá pa mẹ̀kúnnù kọ́ ṣàánú wa ẹ gbàgbé justice kò sí nǹkan tó jẹ́ justice ẹ̀ ní justice ó ti yín tí ọ̀run bá bẹ̀rẹ̀ sí ní fọ everybody ló máa rí justice gbà ó ti yín
mọ̀kọ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé ẹ ṣọ́ra gbogbo wa, ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ ká wà mọ́ prayer, ẹ jọ ẹ jẹ́ ká máa dágbére tá bá ń jáde, tá bá fẹ́ wọ mọ́tò, ẹ jẹ́ ká máa fẹ̀mí ṣọ́nà. So much incompetence, ẹ ká máa fẹ̀mí ṣọ́nà, àríbọ́ sọ́wọ́. Tó bá fẹ́ travel, máa ṣe ìbéèrè, ṣe prayer. Victoria Ayọ̀lá ó ti gbà, ó ti mo like ẹni tí já sọ̀rọ̀ tí mo sọ pé the strategy is to chase Yorùbá away from their life. God bless you. Ó ti yé, ó ti yé. Ẹ wo jọ́ tí mo fi ń pariwo ọ̀tá ilẹ̀ Yorùbá níyàbọ̀, ọ̀tá ilẹ̀ Yorùbá níyàbọ̀. Ẹ wo jọ́ tí mo fi ń pariwo ẹ̀. Gbogbo nǹkan ẹni kó ti sá lọ sùn, ẹni kó ti sá lọ sódà ẹ̀ ní fojú sí lára. Èyí tẹ́ ẹ tì mọ́lé ẹ lọ sílẹ̀ o, wọ́n máa pa wá tán lẹ̀ Yorùbá, ẹ ṣàánú wa. Èyí tẹ́ ẹ tì mọ́lé ẹ lọ sílẹ̀, ẹ jọ ẹ ṣàánú wa. Ó ti yé ẹ ṣàánú wa, ẹ má ẹ̀kọ́ pa wá tán. Èyí tẹ́ ẹ tì mọ́lé ẹ lọ sílẹ̀, ẹ bá máa tún ẹjọ́ yẹn dá, ẹ jẹ́ kí Ìgbò àbáwúsá dáa, ẹ ṣàánú wa, ẹ jọ. Gbogbo àwọn ọmọ tó dẹ̀ ń display owó ajínigbé lórí social media, ẹ wá nǹkan ṣe sí o. Owó yẹn ń wọ àwọn èèyàn lójú, kò sẹ́ni tó wó yẹn ò wọ̀ lójú. Ó má jẹ́ pé ìyàwó máa bẹ̀rẹ̀ sí ní gbé ọkọ, ọkọ á bẹ̀rẹ̀ sí ní gbé ìyàwó, ìyá gbé ọmọ, ọmọ á gbé ìyá. Ẹ wá nǹkan ṣe sí. Ẹni tó fi ìgbésí ayé ẹ̀ kàwé gan kò display irú owó bẹ́ẹ̀ yẹn lọ́nà. Ìbákọ̀ bí sí. Jẹ́ kí n sí ẹ̀yọ̀kan béèrè kankan lẹ́ẹ̀kan. Tó bá fẹ́ ralẹ̀ sínú estate, bí kíní yìí ṣe ń lọ, ilẹ̀ tó bá wà nínú estate ó sì máa wà more secure, because most people that live in an estate, most of them are security personalities, tí wọ́n ní access sí weapon. Tó ti yẹ nǹkan tí mo sọ. The agenda of the mainland did not fly, so they want them to voluntarily sell off their heritage. Diva Sugar in the white.